àlówù bàálù kó ṣe bí ẹyẹ ṣùgbọ́n kò lè bà sórí igi. ẹ tún kú dédé àkókò yìí ò ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ ètò yìí bá tún fẹ́ dé nínú ọ̀sẹ̀ yìí. ìtàn ọmọge omi tá ń bá bọ̀ àátùmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. ẹ máa ṣọ́ra o ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. gbogbo ẹ̀yin ohun ìfẹ́sọmídà fọ̀nsà tẹ́ ń béèrè yín pé ibo lẹ ti lè rí ìwé ìtàn ọmọge omi rà. ẹ mọ́ kánjú rárá èmi gan ò tí ì kọ̀tàn yín délẹ̀ ní kété tí n bá ti kọ́ ọ́ délẹ̀ ní ń tó wá tẹ̀ jáde fún tilé toko. àní bí àwọn ọmọge omi mẹ́tẹ̀ẹ̀ta àti ìránṣẹ́ omi àtọlọ́pàá omi ṣe jáde láti ìsàlẹ̀ omi sí òkè yẹ̀pẹ̀ kí ló ṣẹlẹ̀ ibi tá a dẹnu dúró sí ní ìjẹ́jọ́ rèé àátùmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. tàbá ń bá ní rírí ó yẹ ká mẹ́ni tí a bá lọ ayé róró. àní bí wọ́n ṣe jáde láti ìsàlẹ̀ odò sí òkè yẹ̀pẹ̀ wọ́n bá ìyá Ọ̀ṣun tó ń súre fún Ṣèkẹ́ létí odò. àwọn ọmọge omi rí wọn ṣùgbọ́n ìyá Ọ̀ṣun àti Ṣèkẹ́ ò láǹfààní láti rí àwọn. kí ló gbé Ṣèkẹ́ àti ìyá Ọ̀ṣun dé etí odò? ọdún keje rèé tí Ṣèkẹ́ ti relé ọkọ. kò lóyún àárọ̀ dálẹ́ rí ó ti délé aláwo kò sílé oníṣègùn tí ò dé tán bẹ́ẹ̀ ló ń tilé wòlíì bọ́ sílé àfáà owó ribiribi ló sì ń gbé fún ní kọ̀ọ̀kan wọn. ṣé ọkọ rẹ̀ kúkú lówó lọ́wọ́ òun àtọkọ rẹ̀ ń rèlú òyìnbó bí ẹni lọ ọjà ni. àmọ́ bí Ṣèkẹ́ ṣe rí i pé àwọn ẹbí ọkọ òun fẹ́ fẹ́ ìyàwó kejì fún ọkọ òun ló bá sọkún lọ bá ìyá rẹ̀. ìyá rẹ̀ ló sì mú un lọ bá ìyá Ọ̀ṣun. bí ìyá Ọ̀ṣun ṣe ń súre fún Ṣèkẹ́ tó ń ju àwọn nǹkan ẹbọ tó wà nínú igbá funfun iwájú Ṣèkẹ́ sínú odò bẹ́ẹ̀ nìyá Ọ̀ṣun sọ pé Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóyè ayùn àwẹ̀dẹ kò tó wọ̀mọ̀. wọ́n ní yeye ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà ẹ bá mi ṣàánú Ṣèkẹ́ ọmọ wúrà ọlá ẹ jẹ́ kó rọmọ gbẹ́jọ́ ẹ bùn lọ́mọ kóun náà kúrò lẹ́gbẹ́ àgàn kó finú ṣoyún kó fẹ̀yìn gbọ́mọ pọ̀n. bẹ́ẹ̀ ni Ṣèkẹ́ ń ṣe àmì àṣẹ. àwọn ọmọge omi wọ́n ní ẹja lọ ń tiwa kí wọ́n má bàa fi tiwọn dá tiwa dúró ṣe mọ̀ yín pé a ò rẹ́jọ́ mú solókùn. omi fún mi láyọ̀ ní dúró náà ọlọ́pàá omi. ṣé ìwọ òwòye ń pé ó yẹ kí ọ̀kan nínú àwọn ọmọọba omi lè filé arábìnrin yìí ṣe bùgbé ni? ṣebí ọmọ náà ló kúkú wá tọrọ lọ́wọ́ omi. ẹ jẹ́ kọ́kan nínú wa mọ bá a lọlé. ọlọ́pàá omi ní ọmọọba omi fún mi láyọ̀ òótọ́ lọ̀rọ̀ rẹ o. tó bá rí bẹ́ẹ̀ kí ìránṣẹ́ omi bá wa wo ìṣẹ̀dá arábìnrin yìí ká lè mọ ẹni tí májẹ̀mú rẹ̀ bá ìràwọ̀ rẹ̀ mu nínú yín. ìránṣẹ́ omi na ọ̀pá funfun kékeré ọwọ́ ọ̀tún rẹ̀ sí ọwọ́ àlàáfíà rẹ̀. ó ní bẹ́jà ńlá bá sọ arílẹ̀ omi bí kọ̀ǹkọ̀ bá sọ arálẹ̀ odò bá a bá fẹsẹ̀ tilẹ̀ arìn gàràgà. àṣẹ iná níná fi ń jó àṣẹ òrùn lòrùn fi ń ràn. àṣẹ tí a fi fún mi nísàlẹ̀ omi ni mo fi béèrè láti rí ìṣẹ̀dá arábìnrin yìí. ìránṣẹ́ omi tẹjú mọ́ ọwọ́ rẹ̀ sùn kò pẹ́ ó káwọ́ sílẹ̀ ó ní ajé ògógún nísọ̀ ajé onísọ̀ bòjì ilé Ṣèkẹ́ ọmọ wúrà ọlá tẹ́ ń wò yìí lajẹ́ ń gbé. òun àtọkọ rẹ̀ lówó lọ́wọ́ bíi ṣẹ̀kẹ̀rẹ̀ ni kẹ́sì mọ́ wò ó. inú oṣù yìí gan-an ni elédùà ò bá bùn lọ́mọ yálà ó tọ ìyá Ọ̀ṣun lọ tàbí kò tọ ìyá Ọ̀ṣun lọ. tó bá ní sùúrù délédùà ni ọmọ tí yóò sì bí ló máa ṣínà iye ọmọ tó bá fẹ́ bí láyé rẹ̀ fún. ẹ̀yin obìnrin ẹ sì torí owó jíjẹ ẹ sì bẹ̀rẹ̀ sí ní tojúbọ lékèrè. ọlọ́run má jẹ́ sáré kẹ̀kẹ́ kọlù mọ́tò. ìka ẹlẹ́mọ̀ mo rí wúrò mo ṣojú mi gẹ̀rẹ́ ó sọ ní ìdádìtì. omi tòkúbọ̀ dáhùn ó ní ọmọ adarí hurun pẹ̀lú àìní sùúrù. ó ní ìránṣẹ́ omi ilé Ṣèkẹ́ ọmọ wúrà ọlá yìí gan-an ni mo fẹ́ lọ. rí i dájú wípé bó bá ti bí mi sáyé tán ni kẹ́ ẹ bá mi tọ́jú ilé ọmọ rẹ̀ sísàlẹ̀ omi torí ń pé kò gbọ́dọ̀ bímọ lémi o. bẹ́ẹ̀ bá rántí májẹ̀mú tí omi tòkúbọ̀ dá nísàlẹ̀ omi. ó nílé olówó lòun fẹ́ yà sí òun nìkan lòun sì fẹ́ káwọn òbí òun bí ìdí rèé tó fi sọ bẹ́ẹ̀. ìránṣẹ́ omi ní
ó di ṣíṣe. omi tó kú bọ̀ ní tó bá rí bẹ́ẹ̀ ìṣẹ́jú tá a wà yìí gan-an ni mò ń lọ sínú rẹ̀. mo fẹ́ dà á láàmú kí n fara ní fòdìdí oṣù 9 gbáko. láàrin oṣù 9 kò ní gbádùn ara rẹ̀. ṣé kí Ọmọwúrà Ọlá òkú àlejò mi. bí omi tó kú bọ̀ ṣe sọ báyìí tán ó sì pòórá. àwọn ọmọge omi tó kù sì juwọ́ sí i wọ́n sì ń bá tiwọn lọ. ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì náà ló lóyún tán tí wọ́n dọ̀rẹ́ eléwé tí wọ́n dọ̀rẹ́ dókítà tí wọn ò gbádùn ara wọn. àfọwọ́fà yín ni ara ṣe kẹsàgìrì níbi tó kúnlẹ̀ sí níwájú ìyá Ọ̀ṣun. ìyá Ọ̀ṣun sọ̀rọ̀ ó ní wò mí ọ̀rọ̀ rẹ ti dayọ̀ rí i dájú wípé ìwọ àtọkọ rẹ jarupalura yín bó bá dalẹ́ ìní. ó dá mi lójú pé oorun tíwọ àtọkọ rẹ bá sùn lálẹ́ òní ó di dandan kí Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn kó fèrè sí i. dìde nílẹ̀ Iléyá ṣe ká dìde lórí ìkúnlẹ̀ ó ní ẹ ṣe màmá wọ́n sì kọrí sílé wọn. ìrìn àjò àwọn ọmọge omi tó kù ń tẹ̀síwájú. ilé òní omi tọ̀ mí wá yà sí ilé òní omi fún mi láyọ̀ yà sí ẹ jẹ́ ń tẹ̀síwájú fẹ̀yìn ara lé. ẹni bá mọ̀ kó wí òróró láyé ayé yìí tójú sú ni. àní bí wọ́n ṣe ń kọjá lọ lọ́gànjọ́ òru láàrin igbó aginjù nǹkan lẹ́ẹ̀kan náà ni omi tọ̀ mí wá sọ yín pé ẹ dúró. gbogbo wọn sì dúró lẹ́ẹ̀kan náà. ìránṣẹ́ omi ní omi tọ̀ mí wá kí ló dé. omi tọ̀ mí wá dáhùn ìpè ṣẹ́yìn ò lákìyèsí ni mo ṣe bí inú igbó aginjù láwà yìí ni. ṣèbí atẹ́gùn ẹranko atẹ́gùn igi atẹ́gùn ìwìn àti àwọn ẹbọra ló yẹ kó mọ fẹ́ sí wa lára. èyí ti jẹ́ tátẹ́gùn àwọn ọmọ adáríhurun ń fẹ́ wá báyìí. ìránṣẹ́ omi dáhùn ó ní òótọ́ ni òun ọmọọba omi tọ̀ mí wá. gbogbo wọn sì bẹ̀rẹ̀ sí ní wo àyíká wọ́n ń wọ̀ tún bẹ́ẹ̀ ni wọ́n ń wò sí. omi fún mi láyọ̀ dáhùn ìpè kí lọmọ èèyàn ń wá lágbègbè yìí lọ́gànjọ́ òru. ọlọ́pàá omi dáhùn ó ní ẹ jẹ́ kí n sáré wo àyíká ó sì pòórá. kò pẹ́ díẹ̀ ọlọ́pàá omi padà dé sáàrin wọn ó sì sọ fún wọn pé ọkọ̀ kan ló bàjẹ́ sí ojú ọ̀nà márosẹ̀ tó gba inú igbó aginjù yìí kọjá. Tọ̀míwá dáhùn ìpè ọmọ ènìyàn pẹ̀lú àìnítẹ́lọ́rùn. Olódùmarè fún wọn ní ọ̀sán láti ṣiṣẹ́ àti láti ṣe ohun tó bá wù wọ́n. Ó fún wọn ní òru ògànjọ́ láti sùn kí wọ́n sì bẹ Ọlọ́run ọba wọn. Ṣùgbọ́n irọ́ ni òru tólódùmarè yọ̀ǹda fúnra àwa yìí àti àwọn ẹbọra láti ṣiṣẹ́ ni wọ́n tún ń bá wa dù. Omítọ̀míwá nawọ́ sí igi ràbàtà kan. Ó ní ǹjẹ́ ẹ̀yin tilẹ̀ mọ̀ yín pé ariwo burúkú tí ọkọ àwọn ìka ọmọ adáríhurú ń pa ló jẹ́ àwọn ọmọ iwin tí ń bẹ lọ́ọ̀kan òun sílẹ̀ tí wọn ò jẹ́ kí ìyá wọn fi ráyè kiri ọjà lọ. Gbogbo wọn sì wo ìdí igi ràbàtà ọ̀hún. Wọ́n rí iwin kan tó ru ọmọ rẹ̀ kan lórí tó gbé kan séjìká tó gbé kan sí ẹsẹ̀ rẹ̀. Omi fún mi láyọ̀ mi orí rẹ̀ ó ní kí ló dé táwọn ọmọ adáríhurun fi ya ìmọ̀tara ẹni nìkan báyìí. Bí wọ́n bá rí ẹranko tí kò ṣẹ̀ wọ́n pípa ni. Bí wọ́n bá rí ẹ̀rà tí ń lọ jẹ́jẹ́ rẹ̀ pípa ni. Bí wọ́n bá fẹ́ da omi gbígbóná nù wọn ò ní ṣe sùúrù kó tutù náà. Wọ́n á fi omi gbígbóná ba ti ẹbọra tó jókòó jẹ́jẹ́ rẹ̀ lára jẹ́. Wọ́n á máa pariwo gèèdí wa lọ́wọ́. Bí ọjọ́ ò bá pòfìrí bí ilẹ̀ ò bá ṣú wọn ò ní gbéra ìrìn àjò. Ṣé wọ́n ti gbàgbé ń pé àwọn nìkan kọ́ l'Elédùmarè dálé ayé fún ni. Omítọ̀míwá ní kí la lè ṣe fún àwọn ọmọ adáríhurun rádaràda yìí náà o. Ọlọ́pàá omi mú àmọ̀ràn wá ń pé ẹ ṣe jẹ́ ká bẹ Ṣàngó Olúkòso àyàrá náà kàtà yẹ̀rìyẹ̀rì sí àwọn alákọ̀rí yìí kí gbogbo wọn jóná kéérú kílẹ̀ tó mọ́. Ìránṣẹ́ omi dáhùn ó ní èèwọ̀ irọ́ a ò gbọ́dọ̀ dàbí àwọn ọmọ adáríhurun tí wọ́n á fìyà jẹ aláìṣẹ̀. Ẹ jẹ́ ká lọ bẹ̀ wọ́n wò ká wo àwọn ẹni tí ìjìyà bá tọ́ sí nínú wọn tí a ó dá sẹ̀ríà fún. Gbogbo wọn sì gbà sí ìránṣẹ́ omi lẹ́nu. Gbogbo wọn sì pòórá láti bá afẹ́fẹ́ rìnrìn àjò lọ síbi tí ọkọ̀ àwọn ọmọ adáríhurun yìí bàjẹ́ sí. Kí gbọ́dọ̀ gún wa kẹ̀kẹ́ fàyà Elédùà yọ mí nínú ewu. Ìbẹ̀rù gbójó ní gbogbo èrò tó wà nínú ọkọ̀ Kàsálí fi jókòó sínú ọkọ̀. Ní déédé aago kan kù 20 ìṣẹ́jú jìnnìjìnnì ń bo gbogbo èrò nú ọkọ̀.
àwọn tí ń fọkàn gbàdúrà ń gbà á. àwọn tó ń pariwo ń pé kí Kàsálí dá àwọn lóhùn àwọn ń pariwo ń tiwọn. ṣebí ẹ̀kẹrin rèé tí mọ́tò Kàsálí ti daṣẹ́lẹ̀ látìgbà tí wọ́n ti gbéra nílùú Alákùkọ. Deborah ní Jésù mi ò ṣàánú mi má jẹ́ kí n ṣìrìn o. mo mà ṣọkọ̀ wọlé ní o láti aago 7 ìrọ̀lẹ́ tá a ti gbéra láì ṣe pé à ń lọ ilẹ̀ Haúsá. ẹlẹ́dàá mi má sùn lọ́rùn o. gbogbo àwọn tó wà nínú ọkọ̀ bó sẹ́rìn sídìbí Deborah lérè ń pè ẹ dákun o ṣé ẹ̀yin ti kú rí ni. Deborah dáhùn ó ní ẹ wò ẹlẹ́dàá ìyá mi ni mo fẹ́ pè ó jàre. àwọn kan tún fi Deborah rẹ́rìn. àáfàá gbọ́ ti ké ó yọ ọmọ dá wọn lójú ń pé ẹ wò ẹ fọkàn balẹ̀ lọ́lá ọ̀kan ṣoṣo ọlọ́run ọba kò ní sí wàhálà inṣàlá òbí kúdírátì yìí. ẹ máa ṣọ́ra o ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. bí àwọn ọmọge omi ṣe dé ọ̀dọ̀ wọn ni wọ́n ń wò wọ́n lọ́kọ̀ọ̀kan. ẹ̀ẹ̀kan náà ni ìránṣẹ́ omi sọ wípé ẹ̀yin ọmọọba omi a ò ní lè bẹ olúkòso lọ́wọ́ ẹ̀ sí àwọn ọmọ adáríhunrun yìí o. gbogbo wọn dáhùn wọn ní ìránṣẹ́ omi kí ló dé. ìránṣẹ́ omi ní aláboyún tó wà nínú ọkọ̀ yìí kò lè jẹ́ ká dáná yá wọn nítorí kò ní dáa kí oyún inú jìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí. omi fún mi láyọ̀ dáhùn ìpè aláboyún kí ni aláboyún wá kiri lọ́gànjọ́ òru. ó ní ìránṣẹ́ omi ta ni aláboyún yìí. ìránṣẹ́ omi ṣe gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ó ṣàlàyé fún omi fún mi láyọ̀ nípa àsùnkẹ́ ọmọ táwọn wá. ó ní òun àtọkọ rẹ̀ àti àkọ́bí wọn ń lọ sílùú òkèèrè láti lọ fi ẹ̀sìn wọn pamọ́ sọ́hùn ni nítorí ọjọ́ ọ̀kúnlẹ̀ rẹ̀ ti súnmọ́. kò sì sí owó lọ́wọ́ wọn láti fi lè ṣe ìsọmọlórúkọ. òun ló jẹ́ kí wọ́n máa lọ sí ìlú ẹ̀gbọ́n rẹ̀ láti lọ bímọ sọ́hùn kí wọ́n sì padà sílé lẹ́yìn ìkọ́mọjáde. omi fún mi láyọ̀ dáhùn yìí pé ìránṣẹ́ omi bá mi wo ìrìn àjò inú rẹ̀ kó o ṣàlàyé fún mi. ìránṣẹ́ omi ṣe bí ìṣe rẹ̀ ó ní ọmọọba omi fún mi láyọ̀ oyún inú àsùnkẹ́ ọmọ táwọn wá ti wà nírìn àjò kódà ó ti wà ní agbede méjì ayé àtọ̀run ká tó rí ìṣẹ́jú 3 léyìí tí ń ṣe ọjọ́ 3 àwọn ọmọ adáríhurun wọn yóò bí ìsáyé. ọ̀rọ̀ rèé o mo sọ níbẹ̀rẹ̀ ètò yìí ń gbé ọdún kan wà lókè yẹ̀pẹ̀ 100 ọdún wọn ni nísàlẹ̀ omi. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló gbé ẹ̀rọ ìṣirò tí wọ́n fi ṣe ìṣirò ọdún yìí síra wọn. àǹfààní rèé fẹ̀yìn tẹ́ ẹ fẹ́ mọye wákàtí tá a fi jù wọ́n lọ nísàlẹ̀ omi. ìṣẹ́jú 3 tiwọn nísàlẹ̀ omi ọjọ́ 3 tiwa ní lókè yẹ̀pẹ̀ bóyá kò yé yín dáadáa. 3 minutes tiwọn nísàlẹ̀ omi 12 tiwa ní lókè yẹ̀pẹ̀. nǹkan mọ̀ ń bẹ ní dúníyàn o. ó ṣe mí kò ṣọkọ torí ẹ̀dẹ̀ bínú ó sùn lẹ́lẹ̀. omi fún mi láyọ̀ dáhùn ó ní irú ọmọ wo lọmọ náà mo fẹ́ mọ̀. ìránṣẹ́ omi ní ológo ọmọ ni ṣùgbọ́n ọ̀gbẹ̀rì ni. omi fún mi láyọ̀ dáhùn ó ní ológo ọmọ ọ̀gbẹ̀rì nílé ayé àwọn ọmọ adáríhurun. àwọn ọmọ adáríhurun ò ní jẹ́ kó gbérí wọn ò ní jẹ́ kó rògo rẹ̀ lò lójú wọn torí wọn ò kì í fẹ́ kí koríko abẹ́ wọn gbérí. ìlara àti jàǹbá pọ̀ fún wọn lọ́pọ̀lọpọ̀. fún ìdí èyí ọlọ́pàá omi gbéra pa kó lọ lé oyún inú àsùnkẹ́ ọmọ táwọn wá padà ṣájùlé ọ̀run ní kíá torí ojú ti ń kàn mí. ó ń ṣe mí bíi kí n ti wà pẹ̀lú àwọn ọmọ adáríhurun lókè yẹ̀pẹ̀. ìránṣẹ́ omi ní ó di ṣíṣe ọlọ́pàá omi sì pòórá. tàbá ń bá ní rírí ó yẹ ká mẹ́ni tí a bá lọ ayé róró. bí Kàsálí ṣe wọnú ọkọ̀ tó ṣíná sí ọkọ̀ ni ọkọ̀ bá ṣiṣẹ́. inú gbogbo èrò tó wà nínú ọkọ̀ dùn wọ́n hógè. àwọn kan ní Jésù ó ṣeun o àwọn kan ní alihamudulilayi. omi fún mi láyọ̀ dáhùn ó ní ọkọ̀ àwọn alákọ̀rí yìí mà ti ṣiṣẹ́ kẹ̀. èèwọ̀ kò sẹ́ni tó máa kúrò níbí yìí lẹ́nìí ó dìgbà tílẹ̀ bá mọ́. omi fún mi láyọ̀ súnmọ́ wájú ọkọ̀ yìí ó fi ọwọ́ gbá ọkọ̀ yìí bí ọkọ̀ yìí ṣe rìn síwájú díẹ̀ ni ọkọ̀ yìí bá tó paná pì. àwọn èrò inú ọkọ̀ tún ní hó
kí ló tún ṣe ọkọ̀ yìí báyìí? Gbogbo ìrònú ọkọ̀ tún bẹ̀rẹ̀ sí ní pariwo. Ọlọ́pàá omi padà dé àárín wọn. Ó sì ṣàlàyé fún Omífúnmiláyọ̀ yìí pé òun ti lé oyún inú àsùnkẹ́ ọmọ táwọn wá padà sájùlé ọ̀run. Omífúnmiláyọ̀ ní òkàrè. Omífúnmiláyọ̀ sì bọ́ síwájú aláboyún ọ̀hún tó wà nínú ọkọ̀ yìí. Ó ní àgò onílé yìí àgò, àgò onílé yìí àgò, àgò onílé yìí àgò. Ẹ ṣílẹ̀kùn olóde fẹ́ gbòde, ẹ ṣílẹ̀kùn onílé fẹ́ wọlé, ẹ ṣílẹ̀kùn fún mi. Bí Omífúnmiláyọ̀ ṣe sọ báyìí tán, ó sì pòórá. Ara aláboyún yìí ságìrì níbi tó jókòó sí nínú ọkọ̀. Kábíyèsí Ọlọ́run, gbogbo ẹ̀yin aláboyún ẹ sì tẹ̀lé ìkìlọ̀ tán bá ṣe fún yín. Àwọn àsìkò tán bá ní kẹ́ ẹ má jáde ẹ má jáde, àwọn àsìkò tán bá ní kẹ́ ẹ má rìn ẹ má rìn. Fáǹfààní tiyín náà ni àtàǹfààní ọmọ tí ń bẹ nínú yín. Àwọn ọmọge omi tó kù sì juwọ́ sí Omífúnmiláyọ̀, wọ́n sì ń bá tiwọn lọ nínú ìrìn àjò wọn. Àgbànigbà mi èèmọ̀ rẹ̀ orí mi ò má burú. Ó kù Omítọ̀míwá nìkan pẹ̀lú ọlọ́pàá omi àti ìránṣẹ́ omi. Ilé òní Omítọ̀míwá yà sí. Ǹjẹ́ wọ́n bí gbogbo wọn sáyé? Ẹ jẹ́ á fìpàdé sí ọjọ́ mẹ́jọ lórí àkọ́tún ètò. Ẹni bá mọ̀ kó wí òróró láyé, ayé yìí tójú sú ni. Ẹ̀yà agbe mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékelèké mi ṣetán rèlú ìkẹfùn. Mi máa fẹlẹ́ ìṣèlọ́ lọ́jọ́ tèmi, mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi, mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nàwọ́ ẹni tó bá ní mọ́ bọ̀, òun ní ní débà o. Mo fi dédé àkókò yìí, mo fi kí Madam Ohun Ìfẹ́sọmídà kú ayẹyẹ ọjọ́ bíi tèní. Ìgbà ọdún kan ni o. Happy birthday to you. Mo ń fi dédé àkókò yìí mo fi ń dágbére lórí ètò. Kì í ṣe ti kú, kì í ṣe tààrùn. Ìpàdé mi àti ó tún dọjọ́ mẹ́jọ. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, ẹ pè mí sórí nọ́mbà yìí +229 97 74 76 51. Títí ọjọ́ mẹ́jọ tá a mọ̀ pàdé, mi ò fi sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Ìgbọ́dọ̀ gún akẹ̀tẹ̀ fàyà, Elédùà yọ mí nínú ewu. Mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí ìjì alẹ́, mo dé yọ̀yọ̀ bí ìjì òwúrọ̀. Tọmọdé tàgbà ẹ yọ̀ mọ́ mi. Ìtàn ọmọge omi tá ń bá bọ̀, á tún máa ní tẹ̀síwájú lọ́jọ́ tèmi. Ẹ máa ṣọ́ra, ẹ máa ṣọ́ra o. Ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. Gbogbo ẹ̀yin Ohun Ìfẹ́sọmídà fàǹsà káàkiri àgbáyé. Oníròyìn ayọ̀ fún yín o. Ìtàn ọmọge omi tá ń bá bọ̀ yìí, ó ṣeé ṣe kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní máa wò wá kedere lórí YouTube. Torí ìyá wa kan láti Singapore, àwọn ni wọ́n pè wá. Wọ́n ní ṣé Bàkórèdé nìyẹn, mo ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní wọ́n mọ̀ fi ètò yìí kan ránṣẹ́ sí wa ni. Ìgbà táwọn ń gbọ́ ètò yìí, ìṣe ló dàbí pé káwọn máa wò wá kedere. Bàkórèdé ẹ̀ sì máa ń ṣètò yìí sórí YouTube fún wa. Mo ní bẹ́ẹ̀ ti sọ yìí, Ọlọ́run yóò fàṣẹ sí i pẹ̀lú àtìlẹ́yìn àwọn èèyàn. Gbogbo ẹ̀yin náà tẹ́ ń bá wa pín ètò yìí kiri káàkiri àgbáyé, ẹ mọ̀ ṣe wọn kú fẹ́, ẹ kú àdúrótì, a máa ní tẹ̀síwájú lọ́jọ́ tèmi. Bàbá ń bá ní rírí, ó yẹ ká mẹ́ni tí a bá lọ. Ayé lẹ́yìn tí Omífúnmiláyọ̀ pòórá tó sì wọnú aláboyún yìí, àwọn ọmọge omi tó kù wọ́n sì juwọ́ sí i, wọ́n sì ń bá tiwọn lọ. Ibi tá a dẹnu dúró sí ní ìjẹ́jọ́ rèé, a tún máa ní tẹ̀síwájú. àní Omítọ̀míwá àti ọlọ́pàá omi àti ìránṣẹ́ omi
wọ́n wọ inú ilé ìwòsàn tó gbajúgbajà kan ní ìlú ńlá kan ní òru ògànjọ́ yìí. bí wọ́n ṣe ń rìn kiri inú ilé ìwòsàn yìí ni Omítọ̀mí wá béèrè ìpè kí la wá ṣe nílé ìwòsàn yìí. ìránṣẹ́ omi sì ṣàlàyé fún yín pé ọ̀kan lára àwọn oníbàárà wa ló nílé ìwòsàn yìí. a wá láti wá gba ẹ̀jẹ̀ tó jẹ́ fún yèyé wa ni. Tọ̀mí wá béèrè ìpè kí wá lẹ̀jẹ̀ náà tó jẹ́ fún wa nísàlẹ̀ omi. ìránṣẹ́ omi dáhùn ìpè ẹ̀mí àwọn aláìsàn 21 ní ilé ìwòsàn rẹ̀ òun lẹ̀jẹ̀ tó jẹ́ fún wa nísàlẹ̀ omi. Tọ̀mí wá kọ ha ọmọ adarí hurun ṣé pé òkú èèyàn 21 ni wọn yóò gbé jáde nílé ìwòsàn yìí kílẹ̀ tó mọ́. ìdílé 21 ni yóò sunkún bílẹ̀ bá mọ́ tán. ọlọ́pàá omi dáhùn ìpè iṣẹ́ àwọn ọmọ adarí hurun lórí òun. àwọn kì í bìkítà láti para wọn tàbí láti ṣera wọn níjàmbá. kò sí ìfẹ́ kankan láàrin wọn. ó ní wo bí bíṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́. ó yá ìjà ṣeun tá a wá ṣe. kábíyèsí ọlọ́run gbogbo ẹ̀yin dókítà ẹ̀ sì bẹ̀rù ọlọ́run. wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ inú ìyàrá ilé ìwòsàn yìí lọ́kọ̀ọ̀kan. bí ìránṣẹ́ omi bá ti rí àmì dúdú lágbárí àwọn nǹkan èyí fi hàn yín pé àwọn ẹni tí ìṣẹ̀dá wọn gbà bọ̀dẹ̀ nù. ní kíá yóò gbé ọwọ́ lé ẹni tọ̀hún ní ìgbàyà tí onítọ̀hún yóò sì dágbére fáyé lẹ́sẹ̀kẹsẹ̀. kábíyèsí ọlọ́run gbogbo ẹ̀yin èèyàn ẹ̀ sì ṣọ́ra láti mọ lọ lé dòtó. borí ń fọ yín lásán ilé dòtó ni bẹ́sẹ̀ ń dùn yín lásán ilé dòtó ni. lóòótọ́ ilé dòtó ṣe pàtàkì àmọ́ ẹ̀ ṣe mọ lọ lé dòtó ìjọba. àwọn ilé dòtó aládàáni ìyẹn privé tẹ́ ń lọ yìí. ǹjẹ́ ẹ mọ ohun tí dókítà yìí fi pilẹ̀ ilé dòtó rẹ̀? àìmọye àwọn ẹni tó ṣe ń pé orí fífọ́ ló gbé wọn délé dòtó tí wọ́n sì gbabẹ̀ dágbére fáyé. kì í ṣẹjọ́ tiwọn náà orí wọn ló gbà bọ̀dẹ̀. àìmọye àwọn ẹni tára wọn ń gbóná lásán tí wọ́n sì lọlé dòtó tí wọ́n gbabẹ̀ tí wọ́n fi jẹ́ pé lédùà orí wọn ló gbà bọ̀dẹ̀. ẹ ṣọ́ra fúlé dòtó láti mọ̀ lọ. ìka ẹlẹ́mọ̀ mo rí wúrò mo ṣojú mi gbére ó sọ ní ìdádì tí. àní bí wọ́n ṣe wọnú ìyàrá táwọn aláboyún tó ti fẹ́ bímọ wà ni wọ́n rí tí nọ́ọ̀sì kan sáré jáde pẹ̀lú ìbẹ̀rùbojo. Tọ̀mí wá dáhùn pé kí ló ṣe léyìí tó fi sáré jáde àbí ó rí wa ni. ìránṣẹ́ omi dáhùn pé rí wa kẹ̀ bó bá fi lè fi ojú rẹ̀ rí wa pẹ́rẹ́ kò tó fojú ọ̀hún ríran mọ́ láyé rẹ̀. kò rí wa o oyún inú aláboyún òun lòun ló ti jáde láyé. ó fẹ́ sáré lọ pé dókítà láti wá yẹ̀ wò ni. Omítọ̀mí wá béèrè ìpè kí ló lè mú ẹ̀mí oyún aláboyún ọ̀hún lọ nígbà tó kù dẹ̀dẹ̀ tí wọ́n bí i sáyé. ìránṣẹ́ omi dáhùn ìpè àìlákàsí àtà àti tinú mi ní ń ṣe. òun ló ń da arábìnrin ọ̀hún láàmú. gbogbo ohun tí wọ́n ní kó máa ṣe nígbà tó wà nínú oyún ó kọ̀ kò ṣe é. gbogbo ohun tí wọ́n ní kó máa ṣe pátá òun ló ń ṣe nígbà tó wà nínú oyún. èyí ló fà á tó fi dá ẹ̀mí oyún inú rẹ̀ légbodò. gbogbo ẹ̀yin aláboyún ẹ ṣe bẹ̀rù ọlọ́run. gbogbo ohun tán ní kẹ́ ẹ má ṣe nínú oyún ni kẹ́ ẹ má ṣe. èyí tán bá ní kẹ́ ẹ má ṣe ni kẹ́ ẹ má ṣe. ó rí aláboyún míì tọmọ yóò kú sí i nínú àbí tí ó bí àbíkú tí yóò bẹ̀rẹ̀ sí ní pariwo ń pé bóyá orogún òun kan ló ń ṣòun àbí ìyálé ìyá tòun kan ní ṣòun tí wọn ò sì ní mọ̀ yìí pé àfọwọ́fà àwọn nì. ẹni bá mọ̀ kọ́ wí òróró láyé ayé yìí tójú sú ni. Tọ̀mí wá dáhùn yìí pé aláìlákàsí àwọn adarí hàn. ó sì béèrè yìí pé ṣé àyè wà fún mi láti lè rọ́pò ọmọ inú arábìnrin yìí? ìránṣẹ́ omi dáhùn pé kò sóhun tó ṣòro ṣe fún wa. Olódùmarè fún wa láṣẹ láti tú àti láti dè nígbàkúgbà tó bá wù wá. ó ní ọmọọba Omítọ̀mí wá ilé nílé rẹ̀. Omítọ̀mí wá sì bọ́ síwájú arábìnrin ọ̀hún tó ń sùn. ó ní tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró. alùkò mi ṣetán rèlú ìkósùn. lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. ìpàdé wa bí oyin o. ó dìgbà. Omítọ̀mí wá sì pòórá.
ọlọ́pàá omi àti ìránṣẹ́ omi wọ́n sì juwọ́ sí i wọ́n sì ń tẹ̀síwájú nínú iṣẹ́ tí wọ́n wá ṣe nílé ìwòsàn ọ̀hún. ìgbọ́dọ̀ gún akẹ̀tẹ̀ fàyà Elédùà yọ mí nínú ewu. nọ́ọ̀sì tó sáré jáde tẹ́lẹ̀ ó sáré padà wọlé pẹ̀lú dókítà kan. dókítà ọ̀hún ní kí ló ṣẹlẹ̀ ó ní mi ò gbọ́ mímí ọmọ inú ìyá yìí mọ́ ni ó dàbí pé ọmọ ti kú sí wọn nínú. dókítà súnmọ́ aláboyún ọ̀hún tó ń sùn ó gbé ohun tí wọ́n fi ń yẹ oyún wò sí i níkùn ó sì gbé e sétí. dókítà yìí wá gbé orí sókè ó pòṣé ó ní nọ́ọ̀sáwà ìyẹn ní sáà ó ní oró tí ń kùn ẹ́ bóyá kó o lọ sùn díẹ̀ náà. ó ní kò sí ohun tó ṣe oyún inú ìyá yìí. nọ́ọ̀sáwà sọ̀rọ̀ ó ní ṣùgbọ́n dókítà gé ọ̀rọ̀ mọ́ lẹ́nu ó ní ṣé o gbádùn ṣá. mo ní kò sí ohun tó ṣe inú oyún arábìnrin yìí. níbi tí wọ́n ti ń ṣe àríyànjiyàn yìí ni ọmọlọ́lá ìyẹn arábìnrin olóyún tó ń sùn yìí bá tají. ó húkọ́ nǹkan ọmọ sì bẹ̀rẹ̀ sí ni mu. wọ́n gbé wọ inú yàrá ìgbẹ̀bí lọ. ìyàlẹ́nu ló sì jẹ́ fún nọ́ọ̀sáwà bí arábìnrin ọ̀hún tó lérò yìí pé ọmọ ti kú sí i nínú ó ṣe fi inú oyún rẹ̀ bí ọmọbìnrin tó rẹwà kan tí kò sì sí ohunkóhun tó ṣe ọmọ ọ̀hún. àwọn òkúkú mọ̀ yìí pé ọ̀tọ̀ lọ́mọ tó kú sí i nínú ọ̀tọ̀ lọ́mọ tó bí jáde. ẹ̀mí èèyàn mọ́kànlélógún ní ìránṣẹ́ omi àtọlọ́pàá omi gbà nílé ìwòsàn yìí kí wọ́n tó jáde níbẹ̀. ìkan bẹ́ńdóníà tá a wà yìí. ó ṣe mí kò ṣọ́kọ́ torí ẹ̀dẹ́bínú ó sùn lẹ́lẹ̀. ní báyìí omi tòkúbọ̀ ti rílé rẹ̀ yà sí. omi fúnmiláyọ̀ náà ti rílé rẹ̀ yà sí. omi tọ̀míwá náà ti rílé rẹ̀ yà sí. ǹjẹ́ wọ́n rí iṣẹ́ tí wọ́n wá jẹ́ lókè yẹpẹ̀jẹ́ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta? omi tòkúbọ̀ nìkan ló jagun kárakára lókè yẹpẹ̀ pẹ̀lú àwọn ọmọ adarí hùn. àmọ́ gbogbo ogun tí wọ́n wá jà yìí ǹjẹ́ wọ́n jagun àjàyè? ẹja fìpàdé sí ọjọ́ mẹ́jọ lórí àkọ́tún ètò. àgbànigbà mi èèmọ̀ rẹ̀ orí mi ò má burú. ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkósùn lékelèké mi ṣetán rèlú ìkẹfùn. mímọ fẹlẹ́ ìṣèlọ́ lọ́jọ́ tèmi mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wọ ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní ní débà o. Muhammadu Akówódé baba Kórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọ̀mídà Sẹ́ríkì ọlọ́pọ̀lọ́ náà ń bọ̀wọ́ náà máyégún gbogbo sọ̀rọ̀. mo ń fi dédé àkókò yìí mo fi ń dágbére lórí ètò kìí ṣe ti kú kìí ṣe tààrùn. ìpàdé wa ó di ọjọ́ mẹ́jọ. gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa pín ètò yìí kiri mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí i. ẹ ṣeun ẹ kú fẹ́. títí ọjọ́ mẹ́jọ tá a tó mọ pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé báyìí nínú ìbànújẹ́. ó dàbọ̀. ìgbọ́dọ̀ gún akẹ̀tẹ̀ fàyà Elédùà yọ mí